ẹ̀yin olólùfẹ́ Black Tribe TV ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ní abala adé orí ọba níbi tí a ti ń gbé ojúlówó ògbóǹtarìgì àwọn ọba ilẹ̀ Yorùbá wá sí orí ètò. Orúkọ tèmi ni ọmọ mi Abíọ́dún Àṣàkẹ́ Adéọmọ Ọ̀yọ́ Aláàfin ìjọba ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìwà ẹ máa bá wa kálọ. Kábíyèsí o ẹ máa dárúkọ yín fún àwọn ará rí. Abdulateef Àtàndá Adams ti ọba ìlú Kàtẹ́ Sùúrùlérè. Kábíyèsí sà ẹ bá a sọ díẹ̀ nípa ìdojúkọ yín láti ìgbà tẹ́ ti wà ní orí àpèrè. Kò sí bí èèyàn bá jẹ́ ìdébì kan a rí oríṣiríṣi ìdojúkọ ọ̀tọ̀ Ọlọ́run fún mi ṣe òun túlù náà ṣe nítorí pé gbogbo ìlú yìí nínú wọn ń dùn sí pé èmi ni mo jẹ ọba nílùú Ìkàtẹ́ Sùúrùlérè. Ẹ̀rọ kò sí development kankan nílùú ìtẹ́lẹ̀, gbogbo ọ̀nà ò dáa, mọ́tò ò lè kọjá kò yé. So nígbà tí dẹ̀ débẹ̀ mo ti pọ́dún mẹ́sàn-án sìn gbogbo títì tí wọ́n ti bá mi ṣe tíjọba àti àwọn òṣèlú tàbújá wọ́n ti ṣe, mo dúpẹ́ lọ́wọ́ wọn pé mo pè wọ́n jẹ́ mi. So ó jẹ́ káràlú kó máa gbádùn ìlú ju tẹ́lẹ̀ lọ. Kábíyèsí kí ni sí àwọn ọba tí wọ́n máa ń kọ̀yìn sí ìṣẹ̀ṣẹ̀ lẹ́yìn tí wọ́n bá gun orí àpèrè ọba tán? Èèyàn bá jọba bákan ló ṣe jẹ ọba. Èmi ò ní ṣe èmi gan tẹ́ ń wò yìí mùsùlùmí pọ́nbélé ni mí. Kí n tó wá bẹ̀ yẹn mo ti kírun, òye ò ní kí n má ṣe iṣẹ́. Ṣùgbọ́n àwọn èèyàn ló máa ṣe káàdẹ̀ kó nǹkan tó máa lò sílẹ̀ ká jókòó ká wo bọ́n ṣe ṣe. Lọ́nà kan ni kí n lọ tọ́ nǹkan tó yẹ kí n tọ́ là pọ̀ tó wù lè fìṣẹ́ ṣe tí wọ́n fi gbà ẹ́ wọlé kó wá pàtì. Torí gbogbo ọba tó ń jẹ lọ sí mosque lọ gba adé o, dẹ̀ lọ ṣọ́ọ̀ṣì lọ gba adé. Ibi tán tì wá mọ́ wọ́n máa ṣe à ń ṣe ìpẹ̀bí ó ní tá à ń ṣe ń bẹ̀ o. Èmi ò fọwọ́ sí gbogbo yẹn. Ọlọ́run ló mọ ẹni tó ń sìn. Àwọn tán náà wọ́n ṣe kinní náà tán ẹ̀ẹ̀kan sí àwọn nǹkan kan ṣe yẹn níbo la mọ̀ tó ń lọ kí ni ká dí pé mi ò lè lọ́nu náà. Ẹni tó ń ṣe kinní gan tó ń ṣe ìṣẹ̀ṣe gan á lọ sálùyọ́ náà ju wọn lọ tí wọ́n ẹ̀ bá ti dà. So òṣèré ká kú pẹ̀lú kàdárà tèmi lèmi rán ni mo mọ̀ ìmọ̀ ti ẹlòmíì. Kábíyèsí ǹjẹ́ Àbóbá ṣì wà bí ayé àtijọ́? Àwọn èrè òkú Àbóbá kan tó wà wọ́ èmi ti wá bí sí mi l'Àbóbá tó fẹ́ bá mi kú ẹyẹ wọn gbogbo nǹkan ṣẹ̀ṣe náà làwa gan wọ́n ti ń fi ilẹ̀ nítorí nọ́mbàlì yẹ kó wà ó yẹ ká máa ní lọ. Ṣùgbọ́n nígbà tí ọ̀làjú ti ń dé most people ń sá láti ṣe Àbóbá. Ṣé nígbà tó wá ní èèyàn fẹ́ bọ́ba kú tọ́ba wà ń bẹ̀ bóyá ọdún kan ló lò tó fi lọ. Àbóbá kú gan ò gbádùn kọ́ ni kó tẹ̀lé tí kò ní sá lọ. So ó ṣe rírì ẹ̀. Kábíyèsí kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn oníṣẹ̀ṣe? Ṣẹ̀ṣe àwọn tó ń ṣe tó bá ti lóòótọ́ pẹ̀lú ẹ̀ gbogbo àdúrà máa gbà. Ṣé rí anything tá a bá ń ṣe níṣẹ̀ṣe ni o, èèyàn náà ń lọ sí mosque ni òun lọ ṣọ́ọ̀ṣì finú kan ṣe kádùá lè gbà. Because kò sí nǹkan tá a lè ṣe a lè pa ìṣẹ̀ṣe rẹ́ kìí a lè parẹ́ nítorí nígbà ayé kan tó bí àwọn bàbá wa gan kò sí mosque kò sí ṣọ́ọ̀ṣì. Ìṣẹ̀ṣe iná fi ń bímọ, wọ́n fi mọ nǹkan tó ń ṣèyàn, wọ́n fi mọ tọ́nà bá là àbọ́nà dí. So kí ló dé tí a lè máa ṣe ní òní tí èèyàn bá ti ní àwọn olóyè tó ń mọ̀ ń pẹ̀ tó ń máa ṣe but you have to be there
kó súre kó ṣàdúrà àsọba kó ṣàdúrà àdúrà tó bá ń ṣe fún ìlú ẹ náà ló máa gbà. òye yóò kan ti kàn fún wọn wípé kọ́ọ̀n náà mú ní gidi gangan pé ìṣẹ̀ṣe yìí a máa ṣe bó ṣe yẹ a fi òótọ́ sí a ní jẹ́ kí èrú àti nǹkan kan wọ̀ because most of oníṣẹ̀ṣe irọ́ wọn náà pọ̀. ṣòye ń sìn ọ̀láyé àtijọ́ kò sí béèyàn bá wá nǹkan lọ sọ́dọ̀ ní oníṣègùn á fún un gidi bọ̀rọ̀ bó bá dán òun sìn ó ń lọ fi 419 fún ẹni. so nǹkan tí mi ní fún wọn ni pé kán ṣe dáadáa kán tẹpá mọ́ṣẹ́ kí ìṣẹ̀ṣe kó lè gbé gbogbo wa alálẹ̀ ajẹ̀jẹ̀ tó máa gbé wa agbára Ọlọ́run. wípé a gbádùn kábíyèsí wa lórí ètò tòní. ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká pọ́n àṣà lé ká dẹ̀ gbé ìṣẹ̀ṣe lárugẹ. ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel àti gbogbo social media platform pátápátá. ìṣẹ̀ṣe á gbé wa o.